لبيك اللهم لبيك. Tẹ́tẹ́lọ àjìnìrọ̀rùn, òmùra lílọ nìdẹ̀ra. Adéhùn fi tọ́lá yọ̀nà àtàbúlàtọ̀ ní kẹbálọ̀. Tẹ́tẹ́lọ àjìnìrọ̀rùn, òmùra lílọ nìdẹ̀ra. Adéhùn fi tọ́lá yọ̀nà àtàbúlàtọ̀ ní kẹbálọ̀. Kò sí èméjì àmọ̀kẹ́, ó dá mi lójú gedegbe. Wá ṣiṣẹ́ àjìlá ṣe pé hospitality wọ́n dúró. Accommodation wọ́n jẹ́ bàbá. Ticketing and reservation, consultancy services. Destination advice pẹ̀lú tourism iṣẹ́ wọn ni group tours arrangements tó fẹ́ lọ àjì pẹ̀lú múra wa wọn ni mọ̀mọ́ tó lè bá lọ. máa bọ̀ ní Al-Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Lut road Sùúrùlérè Lagos telephone 0803-512-4441 tàbí 0802-396-3632 ọ́fíìsì wọn tó wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Al-Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn. ọlá ànábì ọlá Al-Qur'ani ọlá la ilaha illallah yóò máa dá sí ni o àwọn ọmọ yín náà wàhálà àánú gbà ẹ kó àsìpamọ́ wàláì ẹ máa wòran àjọ táwọn bàbá dá lára aláàjì wa Ismail àwọn lè pa náà mọ́ ọlọ́mọdé ṣẹlẹ̀ sí i torí kéèyàn ó bẹ̀rẹ̀ pẹ̀lú dáadáa bàbá tó kéèyàn ó parí pẹ̀lú dáadáa ẹnu yóò ti máa bẹ̀rù Ọlọ́run yóò ti gbogbo àlámọ̀rí ẹ̀ lọ́lọ́ ọba lọ́wọ́ gbogbo má pààyè rẹ̀ yóò ti fi dọ́lọ́ ọba lọ́wọ́ ó pè é gbogbo contract supply mọ́tò fún mi ó wá wọ global ní global lè mọ́lẹ̀ ó wà global lè. lórí kó ṣí sílẹ̀ global yìí mo fẹ́ tí ó lè ṣe é tí ìfẹ́ dáadáa yìí tó. kódà àtẹ̀dá tí èyí ṣàlàyé ọlọ́mọ ṣe kò rí ti ọlá tó kò sí tó kò. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سمينا وأطعنا غفرانك ربنا وإليك المصير ربنا اغفر لنا قبل الموت وارحمنا بعد الموت ولا تحصنا يوم القيامة إنك أنت السميع العليم إنك أنت السميع الدعاء إنك أنت مجيب الدعاء ربنا آتنا في الدنيا. Àsìkò yẹn ẹ̀yin lólùfẹ́ Akéde News ẹ̀yin lólùfẹ́ Àṣàbí Adé ẹ̀yin lólùfẹ́ King Dr. Saheed Osupa lẹ́nìí ẹ máa ti rí pé gbọ́dọ̀ ọmọ yẹn tí wà tó ń ṣe kí tó ti ṣe kí tó ti ń gbé bọ́ọ̀dì Ìkòròdú la wà tá ti ṣe kí tá ti ń dáńsíá lẹ́nìí à ń ṣí iléeṣẹ́ Journal Global Auto Marts bí tí wọ́n ti ń ta mọ́tò tí wọ́n dẹ̀ ń fọ mọ́tò lọ́wọ́lọ́wọ́ báyìí King Dr. Saheed Osupa àwọn náà dàlù bolẹ̀ lọ́wọ́lọ́wọ́ tẹ́lẹ̀ ṣe kí ni gbogbo à ń ṣe kí à ń gbé bọ́ọ̀dì ẹ̀yin tèmi ẹ máa bọ̀ ẹ wò jíjẹ mímu gbogbo ẹ̀ ló kún níbí ṣó ti yẹyin ìyẹn ò nírọ̀rùn lọ́balọ́ba ládéládé níjòyè gbogbo wọn láti wọlé kanlẹ̀ ẹ̀yin Akéde News ẹ̀yin Àṣàbí Adé ẹ máa bá wa ká lọ. Well, I feel so happy. Yeah, kó dẹ̀ wà focus kó máa gbàdúrà dáadáa so ìmọ̀ràn mi ò jù báyẹn náà lọ. àdúrà kan fún iléeṣẹ́ Journal Global Auto Marts. iléeṣẹ́ Journal Global Autos àdúrà mi fún yín ni pé òkè lẹ máa lọ ẹ ní wálẹ̀ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ iléeṣẹ́ yìí kò ní jóná ẹ tún máa expand. ọ̀gá tẹ fún kùn mí Ọlọ́run ìjẹ́ ìgbà ẹ ṣé mo dúpẹ́ fún àtìlẹ́yìn nípa owó àti ìjọmọlúàbí tẹ́ ń ṣe fún mi torí mi ní last born èmi làbí gbẹ̀yìn so Ọlọ́run dẹ̀ ṣe Ọlọ́run ò ṣe mí ní Ọlọ́run ṣe mí. inú mi dùn inú mi I'm so excited pé yòówó náà sí bíbá ẹ pé ẹni tó gbé iṣẹ́ yìí kalẹ̀ Ọlọ́run á jẹ́ kó máa lọ sókè sí Ọlọ́run ò jẹ́ kó bàjẹ́ ọ̀gá wa King Dr. Saheed Osupa tó ń dẹ̀ wá bá wọn sí bíbá ilé ní Ọlọ́run ní jẹ́ káwọn náà ṣubú Ọlọ́run á jẹ́ kí àwa náà túbọ̀ hàn jù báyìí lọ. mo máa ń sọ fún un pé yóò ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ lójú ẹ̀mí mi èmi nínú mi dùn jù ẹ pé mo rẹ́rìn látẹ̀kan tí mo máa ń sọ fún un pé ó máa ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá pé ó ṣẹlẹ̀ kò wá sẹ́yìn mi so I'm so very happy. Alhamdulillah. mo dúpẹ́ lọ́dọ̀ ọmọdé ń ṣàdúrà fọlọ́run náà gbogbo àwọn tó kù náà tí mò ń kó káàkiri bẹ́ẹ̀ yẹn lágbára Ọlọ́run bá láàánú á tún ṣe tiwọn náà láìpẹ́ àwọn ṣe ń kó omi á tún máa lọ bò mí. ẹ̀yin tèmi ẹ̀yin Àṣàbí Adé ẹ má yí kúrò níbẹ̀ ẹ̀yin Akéde News Àṣàbí náà ni ẹ máa bá wa ká lọ. èmi kì í má sì wá Ọlọ́run
dákun ṣàánú yín sí ọlọ́run ṣàánú yín sí ẹ rí àánú gbà ojú tó lé ẹ rí àánú gbà ẹ rí àánú. ọ̀gọ́lẹ́kọ̀ aláàtúmílímà nàzẹ̀rẹ̀ lákọ̀bẹ̀lá àkọ́wọ́lá hadẹ́. wọn náà máa ṣí ìkan kí bàbá wa bàbá àlùbáríkà káwọn fi mútúbà kí wọ́n fi lé kí wọ́n fi lé. aláyí kéde nǹkan ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa. èdè wo la ń pè lójú tẹ̀gbẹ́ lọ wọ́n fẹ́ bẹ́ẹ̀ ní sí wa. kẹ́pẹ́ èdè wo lẹ́wọ̀n tó bá bàbá ń ṣe kẹ́pẹ́. ọkọ̀ àìsàn jẹ́kọ̀ọ́ ọmọ lábísí. journalist olówó nílé. Well, I'm very, very happy. Mo dúpẹ́ fọ́lọ́run fún ọjọ́ òní. Mo dúpẹ́ wípé àwọn èèyàn lè kí mi pé adùnbárì máa tó ṣì ní fún ọkọ mi. Ìbáṣepọ̀ wa ó so èso rere a sì rí àṣeyọrí àti ìlọsíwájú níbẹ̀. So I'm so. Àmín. Ẹyẹ ẹjọ́ ìmọ̀ràn yín fún dẹ́nu ọ̀nà kí ló wá sí yín lọ́kàn báwo lẹ ṣe fi ìgbẹ́ ṣe débi sá. Mo wá bá ọ̀rẹ́ mi ṣe ayẹyẹ ní tó ṣí. Báwo lẹ jẹ́ sí iléeṣẹ́ Journal Global Auto Marts? Ọ̀rẹ́ ẹni tó ń ṣe lọ́ńchì níbí ilé ni. ayọ̀rọ̀ àkọsẹ̀ ìmọ̀ràn ìdánsì ìdánsì. Báwo lẹ jẹ́ sí aláṣẹ tó darí iléeṣẹ́ Journal Global Auto Marts ma? Èèyàn dáadáa ni tí wọn ọ̀dọ̀ wọn bí láti ń tajà. Wọ́n mi bẹ́ ṣe dẹnu géètì bẹ́ ṣe débí lẹ́nu kí ló wá. gbogbo ẹ Ọlọ́run máa padà fi san lẹ́san tí ẹni bá rẹ ni tó ń dáa fún tí ò bá bínú ẹ ó máa padà dá fóònù náà. Rahman is such a wonderful friend and brother. Àdúrà tí máa ṣe fún ni pé gbogbo nǹkan tó bá ń dáwọ́lé ó máa yọrí sí rere torí dídé tó dá àdúgbò yìí àyípadà dé bá àdúgbò yìí. Global Auto Marts ma. ọ̀rẹ́ àti kékeré ni mo jẹ́ sí aláṣẹ Journal. Bẹ́ ṣe ń bọ̀ bẹ́ ṣe dẹ́nu ọ̀nà yìí báwo lẹ ṣe feel kí ni reaction yín sà? Mo feel better mo dẹ̀ feel happy inú mi dùn gan. Láti wà níbí. Láti wà níbí. Adúlárúkọ yín fún àwọn ará lẹ́sà. Orúkọ tèmi ni Alhaji Prince Olúlọ́f Ọmọbalógun. Báwo lẹ jẹ́ sọ́ṣà Journal Global Auto Marts? Journal Global ọmọ ìyá ọmọ bàbá lèmi pẹ̀lú ẹ̀ òun ni last born ìyá àtẹ̀mí. Àdúrà kan fún aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Journal Global Auto Marts. tó ó ti bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi ọlọ́run jọ yọrí ẹ̀ pẹ̀lú alihamudulilayi èyí tó ṣe lé ní wọn ní gbùkú ẹ̀ wá bí wá sí ọlá àlùbáríkà ọláwọn ẹni ọlọ́run ọlá la hawla wala quwwata illa billahi aliyul azim. ìmọ̀ràn yín fara ara lẹ́sà.
a máa tún dì lọlé. àdúrà kan fún iléeṣẹ́ Journal Global. iléeṣẹ́ Journal ò ní jóná lókèlókè wàrà fọnà ọmọ kanali àwọn á máa lọ sókè ni. àmì o ẹ̀yin tèmi ẹ má gbé kúrò níbẹ̀ wọn lẹ ti bọ́ lẹ́nu Queen tó sì ẹni bá a ti fún wa jẹ bó ṣe lọ ní ìbà ilé ni ẹ máa bá wa ká lọ. ẹ lólùfẹ́ àṣàbí àdúgbò ẹ lólùfẹ́ akéde news ẹ wo òun lẹ ti rí níbi lẹ́nu ẹ sì gbogbo ẹ bóyá ṣe kí bóyá lọ tí ó gbẹ sp gbàgbàtà rẹ̀ jọ́tà rẹ̀ gbé wọ́n tó kálukú gbádùn ààrẹ ẹ wo iléeṣẹ́ Journal Global Autos wọ́n ti bẹ̀rẹ̀ báyìí ìyẹn máa patronize wa irú èwo lẹ fẹ́ rà ẹ fẹ́ fọ mọ́tò ni ẹ fẹ́ ra mọ́tò ẹ máa patronize wa báyìí Akéde TV náà ló ṣe kiri ló ń ja yín sí ẹ máa bá wa ká lọ. Parliament definition of Fuji music is an abstraction of physical tolerance. Musical generic assembly of labels. Musical generic assembly of labels. Because you're the cause of the Fuji music. You're the party of the Fuji music.